tẹ́lẹ̀tẹ́lẹ̀ la máa ń fọ́ fún wọn wípé kàn má wà lóru torí pé àwa ti jáde àmọ́ nísìnyí tó bá wà lọ́sàn tó bá wà lóru àwa ń bẹ nígbẹ́ àwòdẹ̀lẹ̀ fọ́ fún wọn torí pé àwa ń tí ń ga sa àwòdẹ̀lẹ̀ sá fún wọn. Ayé yóò lé o, ayé yóò lé, ayé ló máa ń lé. Ìtú olú ti gbọ́kọ̀ nígbẹ́ sàmàlẹ́ ọmọ abágúnjẹbọ má bá rọrùn abákàlà sọ̀rọ̀ má bá rè gbalẹ̀ ẹ̀sìn ẹ̀yìn ọba kó jẹ́ kó pẹ́pẹ́pẹ́ o àtẹ̀gbẹ́ ń lẹ́sẹ̀ tẹ̀nà. Èmi ni His Royal Majesty Ọba Ìtú Ọlásùnkànmí Ọládẹ̀yìndé Yusuf. Ilé ni mo bá dé 2. Kìnìún dáwọ́ ìjà tẹ́lẹ̀ 1. Onígbòkò ti ìlú Ìgbòkò Ìgbẹ́sà Ogun State tí gbogbo èèyàn mọ̀ sí Lùsádà. Aláṣẹ àti olùdarí The Lucas Crown Plus Hotel and Suites tí ó kalẹ̀ sí ìlú Atan. Tí gbogbo èèyàn mọ̀ sí ilé ìtura tí à ń jẹ́ kí hospitality kó jẹ wá lógún. So ibẹ̀ yẹn ó jẹ́ ibi tí ó mọ́ tónítóní fún gbogbo èèyàn. Standby electricity tí ó ti wà níbẹ̀. We have standby generator, we have our own transformer, while we have our swimming pool, we have the special bar, conducive area and standby security guarantee. Ẹni ìnáwó téèyàn bá fẹ́ ṣe àyè wà níbẹ̀ láti lè ṣe ìnáwó, bóyá ìnáwó wedding ni o, ẹ fẹ́ ṣe òkú arúgbó, ẹ fẹ́ ṣe parí ni o, ẹ fẹ́ ṣe birthday party àbí ẹ fẹ́ ṣe concert, àyè wà níbẹ̀. Ẹ̀yin tí ẹ ń bọ̀ láti Mile 2 tẹ́ ń bọ̀ láti Badagry, tẹ́ bá ti dé Àgbárá ẹ máa wọ mọ́tò Atan, tẹ́ bá ti dé Atan Òdú níbẹ̀, kò ń ṣe àìmọ̀ fún olóko, gbogbo èèyàn ni ó mọ̀ bẹ̀. Ẹ bá sọ pé ẹ lọ sí The Lucas Crown Plus Hotel and Suites, well known to everybody. Àwọn tó ń bọ̀ láti Adó, tẹ́ bá ti ń bọ̀ láti Adó ẹ máa bọ́lẹ̀ ní Ajégúnlẹ̀ The Lucas Crown Plus Hotel and Suites. Láìpẹ́ láì jìnnà àwọn artist kan tó jẹ́ pé celebrities ní Nigeria, they are coming there for big concert, very big concert in Nigeria. So wọ́n ń bọ̀ ńbẹ̀ láti wá ṣe. Mo fẹ́ kí ẹ fojú lọ́nà lórí yẹn. So tẹ́ bá fẹ́ pè wá bóyá ẹ fẹ́ ṣe any program bẹ́ẹ̀, àwọn numbers yẹn ló ń lọ lórí screen yẹn, kẹ́ pè wá síbẹ̀ láti lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní The Lucas Crown Plus Hotel and Suites. Ó lè gbẹ́sẹ̀ sókè, àlàyé má fagídí jayé, ọmọ yahoo tí ó pawó, ó lọ́lọ́hun ló ń ṣòjóró, àlàyé kọ́ṣẹ́ kó mọṣẹ́, òṣàṣẹ́ ò máa wọṣẹ́, bọ̀dá ológo Suji, ògo tí ó dánlódù WhatsApp, ògo ṣùgbọ́n ni kò lè wọ Snapchat. Olówó fẹ́ ra bẹ́ǹsì, onílẹ̀ ó fẹ́ yọ fẹ́ǹsì, mọ́tò yóò ṣe níjẹ̀po, ìgbàtẹ́gbó lóṣó tó ń ṣèpo. Mo kí gbogbo ará Ìgbòkò Lùsádà tí gbogbo ọmọ sí Lùsádà Ìgbẹ́sà, gbogbo ará Dòdò, gbogbo ilẹ̀ Àwórì, ará Ọ̀tà, mo kí yín pé ẹ kú àsìkò wa yìí o. Ọlọ́run á dúró ti gbogbo wa o. Ẹ má jẹ́ kí a ṣe jàgídíjàgan, kí oníkálukú kí ó fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé, ajé á máa wá o. Wọ́n ṣe ní káyín ní pátá, oníbẹ̀sì lẹ́ ń wá ká.